kò sí tàbí ṣùgbọ́n ikú àìgbọ́ra ẹni tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ó láwọn sábàbí. àwọn sábàbí yìí báyìí àwọn olùmọ̀ wọ́n gbé lọ sí ọ̀nà oríṣi mẹ́rin. sábàbí alákọ̀ọ́kọ́ òun náà ní kó jẹ́ wípé ìyàwó gangan òun ló ń fa èdè òyédè, òun ló ń fa ìgbọ́ra ẹni yé nílé àbáwọn ọ̀rẹ́ rẹ̀ ní kọ́. sábàbí alákọ̀ọ́kọ́ nù kó jẹ́ pé ìyàwó gan òní ṣe sábàbí kéde ọmọ ìyédè àwọn ọ̀rẹ́ rẹ̀ ní kọ́ sọ́kọ rẹ̀. sábàbí ẹlẹ́ẹ̀kejì òun náà ní kó jẹ́ pé ọkọ gan ni ó fẹ́ kílẹ̀ òun tòrò, ọkọ gan fúnra ara rẹ̀ ni ó fẹ́ kílẹ̀ òun tòrò. torí pé obìnrin tó bá fẹ́ lọ ìwà kan ní ọmọ o tí ó fi mú kọ́rọ̀ òun sọ́kọ tọkọ ó fi kọ̀ ń lẹ̀. tó bá sì jẹ́ pọ́kùnrin náà níyàwó ọ̀bá wù má ìwà kan lèyàn máa hù sóbìnrin yìí títí tí ó fi sí obìnrin tó yẹ pé tó bá sùn tán yóò túlẹ̀. bákan náà ìgbà míì sábàbí tí máa fà kí èdè òyédè kó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó òun náà làwọn fámìlì ìyàwó, bàbá rẹ̀ àtàwọn fámìlì rẹ̀. bàbá ìyàwó àtàwọn fámìlì wọn máa ń fa wàhálà ńgbà mi o, torí yóò wú àwọn kí nǹkan máa dàrú nígbà mi. bákan náà sábàbí ẹlẹ́kẹrin tọ́jọ́ ti parí òun náà làwọn sábàbí mi ti máa tòde wá, sábàbí mi ti máa tòde wá. ẹ jẹ́ ká wo sábàbí alákọ̀ọ́kọ́ òun náà ní kóbìnrin ọjọ́ pò ń fúnra ara rẹ̀, òun náà lẹni tí ń fa áwọ̀, ó ní òjé kílẹ̀ ara rẹ̀ ó tòrò, ó ní ń bọ̀rọ̀ ara rẹ̀ jẹ́, àbáwọn ọ̀rẹ́ rẹ̀ ní ń kọ́ sọ́kọ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ntí máa fa wàhálà tí ń bá wọn nílé ọkọ, èdè òyédè tí ń ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ wọn, ọwọ́ wọn ló ti ń wà. sẹ́yìn mọ̀ pé ìgbésí ayé wa lónìí ó ti yí padà pátápátá, ó ti yàtọ̀ sí ìgbésí ayé àwọn bàbá àtàwọn àyà wa. àwọn bàbá àtàwọn àyà wa wọ́n rójú wọ́n sì ráyè, ọkọ ń ṣe bí ọkọ, àwọn ìyàwó náà sì ń ṣe bí ìyàwó. gbogbo ojúṣe ọkọ wọ́n ń ṣe láṣepé, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ojúṣe ìyàwó ńkọ́ àwọn náà ń ṣe láṣepé. láyé ijọ́ àná ẹ rí i pé ọkọ kan ò sí tí ó máa retí kọjá yìí pé ìyàwó òun náà ni ó máa pèsè oúnjẹ tó wọ́n máa jẹ fún un. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá èyí tó bá jẹ́ pé sí àgbẹ̀ ló bá yàn láàyò ẹ rí i pé kò ní fi sẹ̀rẹ̀ ṣeré nígbà kan, gbogbo ìgbà inú oko ni wọ́n máa bá yóò máa wá tí ìyàwó ọ̀jẹ̀ wálé ìtọ́mọ ọ̀jẹ̀ wálé oúnjẹ bí wọ́n ti ṣe kó pamọ́ sílé tí wọ́n kó oúnjẹ pamọ́ sí bẹ́ẹ̀ lóúnjẹ ó tún kórí àjà tó jẹ́ pé tó oúnjẹ bá ti tán lẹ̀ wọ́n tún ní kọ́ mọ́ ogun orí àjà lọ́kọ́ lọ rí oúnjẹ bọ́ọ̀lẹ̀ èyí tí wọ́n tún máa jẹ. báyìí làwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe láyé tẹ́lẹ̀, bẹ́ẹ̀ làwọn màmá ìyàwó kùn sí láyé tẹ́lẹ̀ tó sì pé nígbà tí ọkọ tó ń bá pèsè oúnjẹ tí wọ́n jẹ nílé kó wá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ni ọmọ arúgà sí ọkọ lẹ́nu, ọmọ ọ̀dọ̀ ni ọmọ arúgà sáwọn ọmọ lẹ́nu, kò síbẹ̀ láyé tẹ́lẹ̀. ayé tì nínú tó dá wàhálà lẹ̀ tọ́pọ̀lọpọ̀ obìnrin fi ń dá wàhálà lẹ̀ nílé ara rẹ̀ òun náà lọ́làjú gbàlódé eléyìí tá à ń bá ká ní ìsìn ìbáyìí. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn èsè ìyàwó máa ọ̀ wọ́n èsè ìyàwó tí wọ́n fẹ́ sílé máa bó ti máa ti ṣe jẹ́ òṣìṣẹ́ ọ́fíìsì, òṣìṣẹ́ ọ́fíìsì lọ́pọ̀lọpọ̀ wọn èsè ìyàwó. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìyálọ́jà ni wọn èsè ìyàwó tó wà lọ́dà ọkọ máa torí pé bó lẹ ti ṣe fẹ́ sírò rẹ̀ irú àlàyé wò lẹ fẹ́ ṣe nípa rẹ̀. ọkọ ń bẹ lẹ́kọ̀ọ́ ń bí ìyàwó ti lóníjà kí ló dé oníbàtà kan bẹ tó ṣe gbé àwọn èèyàn dìmáàdì fún oníjà wọn sì ti ń ṣe ó ti wá lo oníjà láti fi ijọ́ méje kí lọkọ ń jẹ tani ń gbómi sí balùwẹ̀ fọ́kọ báwo lọkọ sì ṣe ń ṣe nínú ilé kò sí ní tó fẹ́ kàn yàwó. wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ kódà téèyàn bá ya dẹ̀pẹ̀ téèyàn ya bàbá dẹ̀pẹ̀ ó lè ṣe sùúrù jọ́ kìíní ọba ètò káràkátà lọ náà sùúrù jọ́ kejì ó fẹ́ẹ́ dé ìjọ́ kẹta bóyá ti ń bẹ lọ́nà tó bá ń dijọ́ kẹrin ìjọ́ karùn-ún ìjọ́ kẹfà irú lórí igbó mi wo mọ́ afẹ́ báyìí àwọn ọmọ ní ké kí la mọ̀ tá a fẹ́ ṣe sọ̀rọ̀ èlé bàbá tẹ̀ mọ́ tẹ̀yìn àgbàlagbà bá jàdúmọ̀ yín bàbá jàdúmọ̀ lé ẹkún tó lékún sí ni. ìbẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rò pé a'udhu billah ṣéyàwó wa lélẹ́yìí ṣéyàwó lélẹ́yìí àbádánwò ẹni tí ń bá yín roka kìí ṣe ìyàwó tẹ́lẹ̀ fẹ́ lé má ọmọ ọ̀dọ̀ ni
òun á jẹ́ pé ńgbà tó roka ọkà yìí ògèdè ẹ̀ma ló kúnú ẹ̀ tàbí máa ti jẹ́ tẹ̀sí sùúrù òkèlè kínní báyà òkèlè kejì báyà ìyókù orí bẹ́ẹ̀ òkèlè kẹta bí gbogbo ẹsẹ̀ rí jálẹ̀ ẹ gbé lẹ̀ ẹ jẹun ta ẹ wá dẹni tí ń bọ̀ ta lọ jẹun bẹ́ẹ̀ náà la sọ yín bẹ́ẹ̀ sẹ́ ló lẹ́ ń kójọ kò sẹ́ni tí ó fọ̀ kò sí tàbí ṣùgbọ́n pẹ̀lú obìnrin yẹn ó ti fa wàhálà fúnra ara rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí àwọn òjókòó ńlẹ̀ ọkọ máa o àjẹ́ àmú làwọn ń bá ká ẹ̀sìn báwọn lọ́kọ gan ni ẹ̀sìn báwọn gan lọ́kọ èmi ò lè dúró dọ́kùnrin kan o sùúrù léèrè kọ alọ́ lọ́ ń sògó ẹni gbogbo obìnrin náà ń bá ká báyìí òun lè dúró dọ́kùnrin kan o ọkọ ni màá rán ọ lọ Mẹ́kà màá ra mọ́tò màá tún ní kó no àwọn fámìlì rẹ̀ wọ́n lè gbé má jókòó sí tọkùnrin o má jókòó sí tọkùnrin o náà àtẹ́lẹwọ́ ní tani jẹ́ o tòun bá di wọ́n gbúrò rẹ̀ l'Abidjan wọ́n gbúrò rẹ̀ Kútọ́nù òtútù l'Abakaliki bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tó ṣe pé àwọn ọ̀dọ́ tá a gbà sílé ọgbọ́kọ́mọ́ wa lọ́wọ́ kò sí nígbà nígbà tó ṣe pé ọmọ ọ̀dọ́ ń bẹ lé gbogbo gbà òun kàárò masha Allah ọmọ máa tọ́jú masha Allah ilé ọ̀dọ̀tí masha Allah dìndìnrín màálù obìnrin ibi tó wà lọ́dẹ ẹni ò ní wàhálà nǹkan sọmọ ọ̀dọ̀ tó mọ̀ gbà ó máa ṣe oúnjẹ fọ́kọ mi ó máa gbálẹ̀ fọ́kọ mi ó máa tún yàrá sí fọ́kọ mi ó máa tọ́jú àwọn ọmọ mi kọ̀mọ̀ pé nǹkan mi ò tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ sí ọkọ rẹ̀ ọkọ sọ fún ọmọ ọ̀dọ̀ pé lọ́ọ́ bá mi tẹ́ bẹ́ẹ̀dì yẹn bẹ́ẹ̀dì wo bẹ́ẹ̀dì nù yàrá mi ẹ sà mo rò pé mọ́mì ló máa ṣe lẹ́yìn ìwọ ni mọ́mì ní sí lọ́ọ́ jẹ́ kiri fún mi nira ní ọba ṣẹlẹ̀ nígbà tí ranu ṣẹlẹ̀ ó wá pé sórí nísìn you are now as my wife lẹ́nu yín dáàdi lédè kúkúrú you are my wife nígbà tí à ń bówó káyé tó ń bá wa gbọ́ ń tọ́ ṣẹlẹ̀ wàá lọ wà bá a gbàdọ̀ nàbí owó ni ẹ̀yà máa ná nínú àwọn máa náwó ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ olóòzùlẹ̀ ọkọ̀ so awọ wa ṣẹlẹ̀ yọ àní tí mo fẹ́ ni pé kọ́mọ ọ̀dọ̀ yẹn jáde lé ok tọ́mọ ọ̀dọ̀ bá jáde lé ṣé wọ́n ṣe tán láti máa jókòó lé gẹ́gẹ́ bí ìyàwó no màmá bá bísínẹ́sì mi ká ni ọkọ náà sì fi yé gbé tọ ìyàwó ló ń fẹ́ òun ọ̀fẹ́ business woman ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pa létí wọn pa ọmọ tì wọn pa ọkọ wọn tì ẹ dákun bó láwọ èsè ṣẹlẹ̀ àwọ̀ ṣẹlẹ̀ náà ni síbẹ̀ ẹ máa kó tẹ́ ti jíjáde ẹ máa kó tẹ́ ti jíjáde láàárọ̀ ẹlẹ́nbọ̀rọ̀ ajé ká ajé tẹ̀nbọ̀rọ̀ rẹ̀ káwọn sẹ́mi kó sàkán ló ń já ajé lọ́dọ̀ Yorùbá náà ni Yorùbá máa sọ pé ajé ó di ajé ó di òòṣà ni ọ̀rọ̀ rẹ̀ lẹ́lẹ́nba ká ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé ẹlẹ́nbọ̀rọ̀ ọ̀rọ̀ ajé ká ọ̀rọ̀ òòṣà tẹ̀nba ká ẹlòmíì ti jíjáde ńlẹ́ látago 4 àárọ̀ obìnrin ni o yọọ ma gán mọ́tò ni títí tí èdè bi ti ń lọ lọ́wọ́ aago 9 àbọ̀ àárọ̀ yóò sì máa bẹ nídìí bísínẹ́sì rẹ̀ kò ní wọlé títí aago 11 àbọ̀ ẹ dákun sí ìyàwó la ní wàá bá dánwò àdánwò ńlá ni ọkọ ọwọ́ aran rí ọwọ́ àlọ́sí ran rí kò sí ní ran rí ṣebí wọn náà mà igbe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lónìí ìgbà tí wọ́n kàwé tí wọ́n lọ sí skul jíjáde tí wọ́n jáde ní skul ọ̀ràn lọ́jẹ́ fún wọn nítorí pé gbogbo obìnrin tó bá lọ sí skul lónìí wọn ò lọ sí skul nítorí kí wọ́n lè bá àgbọn lásán wọn ò lọ sí skul nítorí kí wọ́n lè bá àwọn ẹgbẹ́ òsì máa tọ́ ọmọ wọn tó bá dọjọ́ ọ̀la wọn ò lọ sí skul nítorí káwọn náà lè bá jẹ́ni tí wọn ò ní máa tú jẹ ṣùgbọ́n wọn lọ sí skul nítorí kí wọ́n lè bá fira wọn ṣiṣẹ́ ni. iná ẹlẹ́sẹ̀ ni pé tí ọmọ kan bá ti ń lọ sí skul tọmọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní wọ jìlbáàbù tó bẹ̀rẹ̀ sí ní wàásù gbàgẹ̀rẹ̀ àwọn òbí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bàjá wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjá díẹ̀díẹ̀ ó tún máa dẹ̀yẹ̀ sí pé ẹ bá bàjá ẹ bá sọ̀rọ̀ akókòmọ̀ ibi tó ti lọ gba wèrè mẹ́sìn àmọ́ ibi tó ti lọ gbé léyìí báyìí irú aṣọ ìwé ló ń wọ̀ yìí sukú tá a rán lọ tá a náwó lé lórí tí ò ní jẹ́ kó wọ́ mi báyìí torí léyìí ò ní ṣiṣẹ́ training tó ń fọ́ manu lónìí irú wọn náà ni wọn náà sì fẹ́ ńgbà tó bá wọlé rẹ tán skẹ́ẹ̀tì lọ́wọ́ délé rẹ tó ọmọ pé ṣòkòtò ni ọmọ wọ̀ ńgbà tó bá rí sẹ́ obìnrin tó ṣe pé lọ́ọ̀dì ọkọ rẹ̀ ẹlòmíì ti gbàgbé tó tó rẹ́rìn sọkọ káyìn ṣùgbọ́n tó bá débi iṣẹ́
wọ́n máa bí ọ̀dà máma rẹ́rìn látàárọ̀ dalẹ̀ ó bí ọ̀dà ó lé ọ̀bí sẹ́ni. àwọn obìnrin gan especially wọ́n máa gbà wọ́n ṣiṣẹ́ láti polówó ọjà ni. wọ́n wá ètò ẹ̀ pé gbogbo òdì rẹ̀ yọ tí wọ́n máa wọ ṣòkòtò tọ́mú rẹ̀ yọ tí wọ́n máa wọ kọ́mú tí ó segin ní ètò bóra ètò segin ní pé masha Allah la quwwata illa billah. ara yẹn ni ń bọ̀ ọ́ lò ẹ̀dá kò wá lè ṣe ṣẹlẹ̀ wá lọ ṣẹlẹ̀. akramakumullah olóòṣìṣẹ́ ní council ọ̀wá ní ìwọ àti àwọn kọ̀líkì rẹ níbi iṣẹ́ your house must be open for them so that they can come and greet you anytime they like. àwọn ọ̀rẹ́kùnrin wọ́n wá wọlé nínú pálọ̀ ọkọ àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta wọ́n wá jókòó on the round table ìyàwó náà wá jókòó yọ kásẹ̀ lórí ara wọn àwọn ọ̀rẹ́ náà kásẹ̀ lórí ara wọn àná ga níbi iṣẹ́ o madam àná yẹn lágbára púpọ̀ ọkọ náà wà ń wòran bàbá dẹ́pẹ̀ àwọn ọ̀rẹ́ ìyàwó wa wálé ẹ dákun ẹ gbọ́rọ̀ ti rùn tó sẹ́mi kó tọkùnrin ọ̀bá láyà tó láti sọ fún wọn pé mo díjú tó mo bá yájú tó mo bá tún rí inú ilé yà dá ní ìfìgé ẹsẹ̀ yín dànù tí ọba láyà tó bẹ́ẹ̀ sẹ́mi kó tó bá ti lọ tán ìjọ ṣẹlẹ̀ ẹ dákun àwọn ẹni tó ń wá yín wà ń gbó wọn rí ẹgbẹ́ malagbájá ni ẹgbẹ́ mọ̀tàtó ìbá wọn ẹ̀ta tó wà ń bí sẹ́ni ṣé gbogbo ọ̀rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kẹ́tẹ̀kẹ́tẹ̀ ẹsẹ̀ ń bí sẹ́ kọ̀ parí bí sẹ́ ẹ̀ tún wá sí lójú mi ẹ wá kàtàn lórí ara wọn ẹjọ́ ń sọ̀rọ̀ pé torí pé ẹjọ́ ń ṣiṣẹ́ ẹ wá ní wàhálà ń ṣẹlẹ̀ kò sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ntọ́jẹ̀má ojúṣe jíjẹ́yàwó wàláhì wọn ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ ó ló ń gbọ́ fatiwa kan ike wọn sọ pé kì í sọ̀rọ̀ yẹn kóbìnrin ọba yàwó kọ́gbọ́kọ́ dáná kì í sọ̀rọ̀ yẹn kóbìnrin ọgbọ́kọ́ fọ́sọ́ ìsọ̀rọ̀ yẹn kóbìnrin ọkọ̀ọ̀kọ̀ gbálẹ̀ okay what will you be good for pé wọn kó kà máa bóun sùn náà ni okay tẹ́ máa ń bọ́ sùn lórí bẹ́ẹ̀dì tó dọ̀tí tẹ́ ń bọ́ sùn yàrá tó dọ̀tí tẹ́ ń bọ́ sùn lórí pé wọ́n máa lọ ra oúnjẹ wa ready made food títí ìjọ́ wò wọ́n tẹ́ máa pass kíkà sí pé mo kàtúrà kéwù náà ni wọn náà bá ti di mufti àwọn èèyàn kan máa sọ̀sọ́kúsọ wọn máa ṣì àwọn èèyàn lọ́nà lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ oníbẹ̀rù ọlọ́run wípé nǹkan tá à ń sọ yìí ẹ̀sìn ni ọlọ́run sì tún bí wá léèrè ń parẹ́ tó bá di jọ́ gbẹ̀dẹ̀ òkè yá ọ̀pọ̀lọpọ̀ kan máa fẹ́ ṣe kankan tó strange táwọn èèyàn fi máa pàtẹ́wọ́ fún tó máa lọ akramakallah ìmàkọ àbí sinilọ́nà eléyìí tó mú kọ́pọ̀lọpọ̀ dẹni tí sọ̀sọ̀kúsọ ló kọ́ kó ń pè yàn lọ sí díẹ̀ sìn ọlọ́run ètò mú káwọn ẹlòmíì kó lé kókókó bí ojú ẹja tí wọ́n ń sin àwọn èèyàn lọ́nà ètò mú káwọn ẹlòmíì ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ táwọn náà tó ń sin yàn lọ́nà al-Islam huwa al-i'tidal ìdúró dọ́gba ni wọ́n pè ní Islam torí di eléyìí báyìí lódodo ni Islam kò sí lọ́rọ̀ yẹn lórí obìnrin pé kí ọmọ bọ́kọ dáná kọ́ máa bọ́kọ gbálẹ̀ kọ́ máa bá a ṣiṣẹ́ ilé ṣùgbọ́n ẹ mú obìnrin náà wá tó lè rí ilé ọkọ gbé tí ì bá ṣiṣẹ́ fọ́kọ rẹ̀ báyìí ni Imam Ibn Qayyim sọ obìnrin wo ló lè rí ilé ọkọ gbé tí ì bá ṣiṣẹ́ fọ́kọ rẹ̀ ìmáàmù ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ṣé báwọn náà ń ṣiṣẹ́ ilé tó ń ti pé kọjọ́ ọ̀ràn yẹn ṣé báwọn àwọn ọmọ Ànábì lọ́lọ́ ilé ọkọ ṣé báwọn náà ń ṣiṣẹ́ ilé tó ń ti pé kọjọ́ ọ̀ràn yẹn torí ẹ gbogbo ọ̀rọ̀ tó sọ tó fi da léonlérú sọ ẹnu rẹ̀ ọ̀rọ̀ tó sọ tó fi da àwùjọ rú sọ ẹnu rẹ̀ torí pé wọ́n ní tó bá jẹ́ pé látara silver bá ní wọ́n bá ti ń kírèétì ọ̀rọ̀ àjẹpé kádákẹ́jẹ́ ńkọ́ àtàrà gold ló ń ti wá torí ẹ kéèyàn máa mọ̀rọ̀ téèyàn sọ látàrí pọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn fẹ́ di àfa ńlá láì má kí ó ńlá wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ti lékòó lé ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ti lékòó lé ọkọ bí ẹni tó máa sọ yìí pé tó bá fẹ́ fẹ́yàwó méjì lékòó yìí so ọgbọ́dọ̀ lè gba 3 bedroom flat fún yàwó kọ̀ọ̀kan sọ̀rọ̀ ọ̀run lékòó ni náà ẹ dákun ẹ dáhùn àwọn náà fẹ́ kówé kò sọ̀rọ̀ ọ̀run irọ́ lásán àwa àti ẹ̀wà kọ́rọ́rùn èkó ngangan fúnra rẹ̀ ọ̀rọ̀rùn kọ́lọ́njẹ́ ọ̀rọ̀rùn níìsín àwọn sọ pé túláàsì ọgbọ́dọ̀ gba 3 bedroom flat fún ìyàwó kọ̀ọ̀kan
okay 3-bedroom flat times 4 sẹ́wọ̀n kíkọ́ rọrùn ẹyọ kan lásán àwọn èèyàn tiraka wọn ò rí sí so ìwọ wá pàṣẹ fatiwa bá wọn obìnrin mi wá wò pé okay if that is Islam ajẹ́pọ̀pọ̀ mi yàn mí jẹ why because if you take me attention manage apartment self-contained àbí òye kò tiẹ̀ tó 2-bedroom flat dípò pé yóò jẹ́ 3-bedroom flat ìyàwó wa bẹ̀rẹ̀ sí ní gánmú sọ́kọ yóò bẹ̀rẹ̀ sí ní wú yóò bẹ̀rẹ̀ sí kára ìpè òun fi àjẹun òun ṣe kínní ẹ dákun ọmọ kan ọwọ́ ọ̀dọ́gba tẹlomi bá lágbára láti pèsè 10-bedroom flat fún ìyàwó kan ẹlòmíì wàláhì self-contained tó bá gba ẹyọ kan lọ́dún kan yóò sì gba àwẹ̀ rẹ̀ fọ́dún méjì dípò kẹsọ ìpín Islam oníkàfẹ́yàwó kìíní kejì kẹta kẹrin ṣùgbọ́n kí gbogbo ìyàwó kọ̀ọ̀kan nílé tiẹ̀ ilé tí Islam sọ yàrá kan ló ti bẹ̀rẹ̀ tí yàrá kan bá ti wà pẹ̀lú àwọn essential need rẹ̀ yàrá kan yìí ní kitchen rẹ̀ yàrá kan yìí ní toilet rẹ̀ yàrá pé àbí òpè ó ti pé ilé ti pé 3-bedroom flat ń bọ̀ lọ́wọ́ ilé Aisha how many bedroom flat ni yàrá kan náà ni ó sì láwọn nǹkan tó ń bùkátà ibi tó ń ti ń dáná wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sílé gbọ̀nsẹ̀ ń bẹ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni làwọn náà di pé wọ́n ń ṣe ibi tí wọ́n ti gbọ̀nsẹ̀ lé ẹ mọ̀ kí látàrí àwọn nǹkan míì tóbi náà ń gbọ́ òun náà di pé ń yarí yóò di pé ń ranrí yóò di pé kò fẹ́ gbélé ọkọ mọ́ bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin iná ló ṣe é pé wọn ò ní sojúṣe wọn lé ọkọ wọn sì fẹ́ rí gbogbo dáadáa lé ọkọ kò lè rọrùn ẹlòmíì ò fi ṣe ká àyèmàkà ló ń dà láàmú torí pé àwọn bàbá rẹ̀ ò tírèènì rẹ̀ màmá rẹ̀ ò tírèènì ẹ̀ ṣé màmá tí kègbélé ni ó tírèènì ọmọ kan tírèènì tó ń fáwọn ọmọ náà ní káràkátà ó kó ọmọ lọ́jà kò sínú kí wọ́n tírèènì wọn nípa sẹ́ẹ̀lì wọ́n tírèènì wọn bó la ṣe sọ́kọ kọ́dọ̀ pọ̀lọpọ̀ kàkà bùkù káwọn máa sọ fọ́ọ̀mù àwọn pé báyìí là á ṣe lé ọkọ báyìí là á ṣe lé ọkọ báyìí là á ṣe tàbí dùn ọkọ nú báyìí là á ṣe tàbí pa ìrònú ọkọ rẹ báyìí là á ṣe ìrànkọ lọ́wọ́ lórí àti borí wàhálà tí máa ń bẹ wájú ẹ̀ àwọn màmá mélòó ní kọ́ ọmọ bá kí náà fẹ́ fi ṣe. tọ́ bákan náà ọ̀pọ̀lọpọ̀ lérò ìgbé nínú tí máa fa wàhálà èyí táwọn obìnrin máa dálẹ̀ nínú wàhálà onípọ̀pọ̀lọpọ̀ tí máa ń lọ ilé ọkọ wọn máa ń ṣe imagination pé ilé ọkọ tí ẹ̀ bá ti lọ́kọ bí aljanna ni àwọn gbádùn masha Allah la quwwata illa billah tó bẹ́ẹ̀ náà ní kọ́lọ́ ṣàánú wa torí pé ṣé wọ́n lè dọ́gba bí ẹni tó lọ́kọ àtẹ̀tí ọ̀lọ́kọ wọn lè dọ́gba so ńgbà tó ń bá délé ọkọ ó wá rí pé nǹkan ò rí bó ṣe lérò ó rí pé ẹ lọ dáná àwọn lórí wákàtí mélòó kitchen so ti gbomi ìwẹ̀ kaná ni wọ́n tún gbomi ìwẹ̀ kaná ngbọ tí ọkọ tó ní fọṣọ yìí ni mo ti fọ ọ lọ wọ́n bá òkè káì bí mo ṣe rò pé ń balẹ̀ ọkọ̀ ni mo bá ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́ sí ní ìran rí so tó ń ti pé wọ́n náà kọ́ yẹ kó fi ṣẹ́ pa lórí ìkànnì wọn náà tí ì bá ṣe kà onìkan náà ni ó dáná náà ni ó gbomi ìwẹ̀ kaná oní ọfọsọ oní òtúnlọsọ oní ọgbálẹ̀ oní ònulẹ̀ ẹkúkú fẹ́ẹ́ bá gbé lọ́mọ ọ̀dọ̀ ṣéyàwó náà àbọ̀mọ ọ̀dọ̀ ìwé ṣe kọ́sí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé tó bá wà lé yakunu fi khidmati ahli ó máa ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ ni nígbà tí ìyàwó táwọn mójútó ká ìwọ máa mójútó kọ́ bá wọn fa bọ́ so gbàtíyàwó rẹ̀ ro kàtán abọ́ ti wà ńlẹ̀ wọ́n ń kọ́ka ìwọ sì máa gbé kó ọmọ gbé lọ sí dining room so ẹlẹ́nìgbà tí yín gbà tí èsì kó ti fún yín ní nǹkan jẹ sẹ́yìn kẹ́yìn ga lára problem lẹ́yìn náà torí pé obìnrin náà wàláhì ẹ̀yìn náà dán o torí pọ̀pọ̀lọpọ̀ nu ọmọ yìí àwọn ìyàwó tá a ní kágbéyàwó ní ìṣó ló ń fẹ́ lọ kí bàbá òun àwa gbé lọ àwa padà wálé ẹ̀yin èsì sẹ́ńtọ́ gbọmọ ọ̀dọ̀ tó gba kínní wàláhì tí àwọn bá sọ̀sẹ̀ kan lé wọn ìwọ náà mọ̀ pé yẹ́s
ìyàwó rẹ̀ ò ṣe fojú di orí tí wọn náà máa pè pé ṣé ẹ tí ì ṣe tán ni torí pé kí ni wọn náà mọ̀ báyìí ti ń di òkèèrè wọ́n rí pọ̀pọ̀lọpọ̀ nǹkan ní onílé sí tẹ́lẹ̀ tí wọ́n bá gbóúnjẹ wá fún ọ wọ́n gbé wá sínú àwo ńlá wọ́n tún kó síbi síbẹ̀ wọ́n kó fọ́ọ̀kù bẹ́ẹ̀ wọ́n kó gbogbo ẹ bẹ́ẹ̀ àbí òye ní ìsìn nígbà tí ìyàwó òsè lè wàlẹ́ ó lè jẹ́ pé nù kí tẹ́ ẹ máa fi fọwọ́ lọ́kàn kú kà sí pé kí ni ta ní rí mi ẹni gbogbo òkú rí mi sọtẹ́lẹ̀ wọ́n bu bẹ̀ sọ́tọ̀ ọ́ bulé lórí nígbà tẹ̀ ń lè ṣe wàhálà fabọ́ tẹ́lẹ̀ tọ́ba wọ́sọ̀ kánjọ́ kan ó tún ní wọ́ lọ́la ma tí àwọn olè ọba sọ̀sẹ̀ kan wọ́n mọ̀ ẹ́rí gbọ̀ngbà sọ̀kan jáde ńjọ́ mẹ́ta torí wọ́n mọ̀ pé àbí ìyá alágbẹ́dẹ́ kò sí lélédè kúkú torí òun ọ̀dájọ́ fún ni ó kéré jù lọ́sẹ̀ yóò fọ aṣọ kọ̀mpilíìtì méjì ẹ dákun wàhálà ni àbí èsì wàhálà sọ nítorí di eléyìí ẹjá wa náà kọ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam káwa náà máa ràn wọ́n lọ́wọ́ ká máa ràn wọ́n lọ́wọ́ lápèjúwe ìyàwó fẹ́ ṣe bẹ̀ wọ́n ti gbé omi kaná so ìwọ máa bá a lọ ta blender máa bá a lọ so onínà ní kankan kó tomati sínú kí ni kò sí so ti kúnná tó ẹtún sisi so kò sí wàhálà ń bẹ wàláhì ọmọ sunkún gbọ́ ọmọ kọ́ ọmọ bọ́ ọmọ ṣeré kò sí tó burú mbẹ sòṣùpọ̀ ní Yorùbá lẹ́wù ẹ̀yin lè kó ti fún wa ọmọ ti fún ní nǹkan jẹ wọ́n lè kó ti ó ti tábà fún ọmọ so gbogbo orí eléyìí kìí ṣe nídìí láti wọ aago aláàbò ilé tiẹ̀ lélẹ́yìí lẹ́yìn náà gbà tí wọn náà bá sì ti jókòó nù tọ́wọ́ ajáde ìdájọ́ gbé bí alágbájá bá ń roka èmi màá máa ṣe bẹ́ẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti máa sọ eléyìí fáwọn èèyàn àwọn èèyàn sì fẹ́ rí inú ilé rẹ̀ ìwọ sì máa ṣe gbogbo tó ń ṣe pẹ̀lú ẹ̀mí pọ̀npọ̀ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àdọ́wọ́ obìnrin náà o àsìkò tọkọ máa ń ràn ọ́ lọ́wọ́ tọkọ ń ṣe gbogbo eléyìí tó ń fi ń tẹ̀lé súnà kọ́ ọmọ wa mọ̀ pé mo kúkú ti rí mú àbí òye mo ti rí mú bóyá òwò ń roka lọ́wọ́ ọ àmọ́ sọ kọ́kọ́ pé ṣé ẹ̀yin ọmọ pé yẹ kẹ́tì máa bá ń jábẹ̀ wọ́n so tí wọ́n bá ti lè sọ bẹ́ẹ̀ níjọ́ náà lọ dẹ́kun eléyìí jẹ́ bá tọ́ èrò tóbìnrin bá délé ọkọ kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa bá lé ọkọ ajaja kọjá pé ìgbà tóbìnrin yẹn fẹ́ ọ bí ṣe ń wọ ọ lọ́kàn masha Allah olówó lẹni tó fẹ́ fẹ́ mi yìí sẹ́mi pé gbogbo mi tó bá fẹ́ yẹn torí pé yẹn lówó ó fìdí rẹmi àbí ó fìdí rẹmi ó fìdí rẹmi torí kí ló ṣe kọ́ fẹ́ yín náà torí ọlọ́ torí ẹ̀sìn torí ìwà torí ẹ̀sìn torí ìwà sẹ́rówó àti iyì àti kìnìún obìnrin tó bá fẹ́ yẹn torí rẹ̀ wà láyé àmọ́ sábà jẹ wọn èmi mo lówó mi ṣètò bá wọn fẹ́ mi torí pé mo lówó àpò mi fún ọ nígbà tí èsì pé ń gbádùn torí ẹ tó bá gbé tó ń bá bọ̀ ni pé ìṣètò náà ti fi ọ̀hún ti dolówó ìwọ sì kówó fún un wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ìgbà tó fi ọmọ yìí pé annually ọmọ aráyàn mẹ́wàá lọ sí Maka ó ti wá wò pé automatically òun á lọ bàbá òun lọ màmá òun lọ none of the three ńlọlọ wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ó lérò pé bó ṣe lówó tó yìí kò síjọ́ táwọn ní máa já díẹ̀ tọ́ra díẹ̀ ló dínkù náà jẹ tiẹ̀ ọwọ́ ajẹ́ pé ńgbà tó fi ọwọ́ abọ́ pé bàbá bẹ́sikẹ́ ni wọ́ bẹ́sikẹ́ ni ìlọ́jẹ wàrà lọ́jẹ láàárọ̀ lọ́jẹ lálẹ́ ẹnìkan ò sì gbọ́dọ̀ jẹ nǹkan mí yàtọ̀ sí wàrà lé rẹ̀ sẹ́wọ̀n pé èrò tó bá dé bẹ́ẹ̀ kọ́ bá bẹ́ẹ̀ mọ́ ó ṣe é ṣe kọ́jẹ́ pé èrò tó bá délé rẹ ni pé ìwọ àtàwọn ìyàwó rẹ ni kò fa fámìlì mara sẹ́wọ̀n kóbìnrin máa fẹ́ bẹ́ẹ̀ kọjá pé o fa family mara so that o fi ma ṣe bọ́ bá ṣe o nígbà tó wá délé rẹ lọ́wọ́ bá pé bàbá family ni wọ́ o gbogbo ẹni tí o fẹ́ ọ nínú family gbogbo wọn lọ́ọ́ máa fẹ́ gbogbo ẹni tó sá fún ọ gbogbo wọn lọ́ọ́ máa lọ́ọ́ bá ilé rẹ máa kún ni fún family sẹ́mi pé n tó rò òǹkọ́ lọ́ọ́ bá irú àwọn obìnrin bẹ́ẹ̀ máa ràn rí ni gbẹ̀kẹ́ni wo ni family tẹ́bọ́kọ́ la wá wá ní family náà lọ́kọ rẹ̀ èrò tí wọn bá débẹ̀ kọ́ ni wọn máa bá ẹlòmíì wà tó jẹ́ pé èrò tó bá délé ọkọ ni pé òun fẹ́ bíjọ ọmọ kan lọ ọkọ sì jẹ́ ni tí ń fẹ́ kó bímọ 16 ó ti wá bímọ 8 ọwọ́ lótó ọkọ ní kò tó títí tọ́lọ́ wọn fi lótó sẹ́wọ̀n pé ilé ọkọ oṣù
yóò máa dàbẹ̀rù eléyìí jẹ́ báwọn. bákan náà nínú sábàbí òun náà ni igbó ń bẹ nínú àwọn obìnrin tó ṣe pé máa fẹ́ gbẹ́sẹ̀ lé dúkìá ọkọ yóò ti máa wò pé ọkọ yìí lówó òun ó sì ṣe gbogbo ọ̀nà tó wọ́n fi gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ kọ́ wa bá pé ọkùnrin náà ó fojú dí ní kọ́ ọmọ pọ́kùnrin tó lé ní òbí ọ̀dà kọ́bọ̀ kan ò lè bọ́ sí ọlọ́wọ́ ní owó mi láì jẹ́ pé mo yọ̀ǹda tọ́ba tí wàá bá gbé bẹ́ẹ̀ ni wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ wàá gba African level ó lè máa lọlé ológun torí rẹ̀ kó wá rí i pé gbogbo oògùn tó ń bá ti ṣe kèé mu náà ni wọ́n ní ọgbọ́dọ̀ jóúnjẹ yìí láàrin wákàtí kan tán fóògùn sóúnjẹ yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ yọ bàjẹ́ ọkọ ó sì sọ pé mo ti jẹun kí n tó wálé gbogbo ọ̀nà tó bá gbà yọ sáré pé ń dín náà wàá lọ ṣẹlẹ̀ bákan náà ó sì mẹ́nu àwọn obìnrin tó jẹ́ pé ìwà wọn ọ̀dá láti pìlẹ̀ náà ni àwọn ìfẹ́ kí ló gbé àlàáfíà wọ́n máa fẹ́ kí ló dàrú náà ni irú àwọn eléyàn náà bákan náà àwọn ọ̀rẹ́ burúkú ńkọ́ níbi iṣẹ́ àwọn ọ̀rẹ́ burúkú ńkọ́ lọ́jà àwọn ọ̀rẹ́ burúkú ńkọ́ ládùúgbò ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ṣe pé ìdá kan nínú ẹgbẹ̀rún ìgbádùn tí wọ́n rí nílé ọkọ àwọn ò rí ṣùgbọ́n wọ́n máa sọ pé ìyàlọ́kọ rẹ fi ń jọ́ ìyàlọ́kọ rẹ fi ń jọ́ títí tó fi dalẹ̀ ọkọ rú táwọn fi wá gbáyé rẹ nínú tí ọkùnrin máa ń ṣe láti fa wàhálà lé òun náà làwọn ọkùnrin tó bá ya ohun wàhálà ọ̀sẹ̀lẹ̀ nísìn ọ̀nka iye ráìsì tíyàwó rẹ̀ ó sè ẹ̀ pé kíka ráìsì wàhálà ni oní 1,000 pieces of rice lẹ gbọ́dọ̀ ṣe láàárọ̀ ẹ dákun torí tọlọ irú wa wo lélẹyìn so ìwà ahun ìmọ̀ àdàlẹ́rù ìgbẹ́tọ̀ mọ̀ránjẹ́lé àpò ráìsì kan ni ẹni tí wọ́n bá bí dáadọ́ ẹ̀yin obìnrin yìí kọ́ sọ pé oúnjẹ tán lẹ́yìn tí mo ti ra àpò ráìsì kan lé ẹ dákun táǹbà ń múlẹ̀ ọkọ̀ kan yọ tán jọ́ kan àbí òní tán yọ tán ọwọ́ á ní tí wọ́n bá sọ pọ́ tán wọ́n kẹ́ràn so ahun ìmọ̀ àdàlẹ́rù nínú rẹ̀ òun náà ní kọkùnrin sọ pé ẹnìkan ò ní jẹran lé ìyá àfọjọ́ léyà so ìmọ̀ àdàlẹ́rù bẹ́ẹ̀ náà ni nínú wa eléyìí tí túmọ̀ tọkùnrin máa fi dá wàhálà lẹ nílé òun náà ní kéèyàn burú kéèyàn ti burú jù ìmọ̀ dá wàhálà obìnrin lẹ gan wàláhì obìnrin lẹ púpọ̀ tíyẹn bá ti burú jù wàá lọ ọmọ ṣẹlẹ̀ náà torí àwọn náà fẹ́ pé ẹjẹ asakin kájẹ fi kántọ ọkùnrin yá ó ti pọ̀ jù bẹ́ẹ̀ náà ni nínú tọkùnrin náà máa ṣe tílé máa fi dàrú ó làwọn ọ̀rẹ́ bú àwọn ọ̀rẹ́ kọrẹ ìwọ ti jẹ èèyàn tó dáa ò ń gbìyànjú nílé ọ a máa sọ fáwọn ọ̀rẹ́ rẹ pé kódà ìyá alágbájá ń jò ní 50,000 ni mo bùn ìyá alágbájá o ìyàwó mi ló ṣe kí ni mo gun 50,000 ọ pa àwọn ìyàwó rẹ̀ jẹ́ ẹ̀wọ̀n káwọn ọ̀rẹ́ bú báwọn ṣe máa ṣe ni sòǹgbà tó bá ti wá sọ báyìí wọn náà máa pè sí èsì pé àwọn obìnrin ti gọ̀ mí lọ́ba di pé wọ́n tó ti máa ṣe dáadáa sáwọn ìyàwó rẹ̀ kò ṣe dáadáa mọ́ ẹni tá à ṣe dáadáa sí tá à ṣe dáadáa sí máa kí ni ó ṣẹlẹ̀ wàhálà ni ó ṣẹlẹ̀ bákan náà ìgbà míì àwọn fámìlì ìyàwó ló máa ń fa wàhálà o bíi kẹ́ ẹni túláàsì lágbájá lọ́mọ yín gbọ́dọ̀ fẹ́ bàtà ẹni lágbájá lọ gbọ́dọ̀ fẹ́ ọmọ ò sì fẹ́ ẹni tá a fi tipátipá mú ni lọ sọ́dọ̀ rẹ̀ pé ká máa jẹ́ ìyàwó fún un a lè fi tipátipá mú ni dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n a lè fi tipátipá mú ni rọ̀ fún un ńgbà tẹ́ ti sọ pé túláàsì ọ̀nà ọ̀fẹ́ bóyá nítorí wípé ẹ̀ ń wò pọ́ lọ́lá ẹ̀ ń wò pọ́ lówó ẹ̀ ń wò pọ́ nímà ẹ̀ ń wò pọ́ jẹ́yàn kan pàtàkì láwùjọ tọ́mọ yín bá sì lọ fẹ́rù rẹ̀ ẹ di ànáfẹ́yàn pàtàkì níjẹ́yìn rónù ọmọ òsì nífẹ̀ẹ́ rẹ̀ bóyá bàbá fọganáísà kan lọ́mọ nífẹ̀ẹ́ kìí so lówó ọ lọ fira rẹ̀ jìyà eléyìí nǹkan lówó ẹ̀yin wá sọ pé kìí ṣe lójú yín lọ́mọ tí wàá rárá rẹ̀ lọ síbi ìyà ẹni tó wù ní ẹjọ́ fẹ́ toró ní ọba gbé kìí sẹ́yìn lẹ́ẹ̀bà gbé irú rẹ̀ ṣẹlẹ̀ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam igbe obìnrin kan bàbá rẹ̀ ọjẹ ńpa fẹ́ nìkan ẹni tí ó wù fẹ́ wọn ni kò fẹ́ ọmọ yẹn wà lọ fẹjọ́ sùn anabi sallallahu alayhi wa sallam ọmọ yẹn ti bàlágà torí tó máa kọ́ ọmọ rondo ni ó sì sàn ẹni tó ti bàlágà anabi wa ni tó bá wù ọ́ kó ṣẹ́kù pẹ̀lú ẹ̀ tí ò bá wù ọ́ kó lọ́dọ̀ rẹ̀
ìyẹn gbà nàbì ó fún láyè pé kọ́ sẹ́sà arábìnrin wa sọ pé màá gbà láti ṣẹ́kù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ṣe ni mo pe bàbá mi lẹ́jọ́ yìí liya'lama al-aba'u an laysa lahum fil amri shay'. mo ṣe bẹ́ẹ̀ ní káwọn bàbá ó lè bá a mọ̀ pé ọ̀rọ̀ yóò sí lọ́wọ́ àwọn à ń túláàsì ọmọ tó ti dàgbà bàlágà àmọ́ túláàsì rẹ̀ fẹ́ nìkan ẹ sọ fún ni pé ẹni tó sì wù mí pé kò fẹ́ ni ìgbà náà lẹ́yìn pé tọ̀ kò fẹ́ àmọ́ pé túláàsì náà lọ́fẹ̀ẹ́ tó bá sì fẹ́ tẹ bá fagbára mẹ́sìn lọ sódò ẹ lè fagbára mú ẹ̀sìn mú mi lódò torí ẹ eléyìí ń bẹ nù kàtí máa dá wàhálà lẹ bákan náà ó lè jẹ́ pé ìjà ń bẹ láàrin ọkọ àti bàbá ìyàwó wọ́n wá ẹ̀ǹtì ọmọ wọn gbé tọ̀ sórí ọkọ rẹ ti hùwà gbére sí mi o màá fẹ́ kó gbélé gbóná fún ọmọ náà gbà tí èso máa lè tí náà bá gbélé gbóná ní ọba kanjú ibi tó yẹ kó fi iyọ̀ sóúnjẹ ṣúgà ní ọ̀dà sí bàbá da ṣúgà sínú ọbẹ̀ yọ tẹ́yìn jẹ́ tí ń dùn yùn lẹ́nu yín ẹ bèrè kí náà da sí lónìí ṣúgà ni mo fẹ́ fi yọ kórìíre ò pé because o ṣàgbére sí dáàdì ẹ̀ pé wàá lọ ṣẹlẹ̀ torí di eléyìí ń bẹnu tí máa dá wàhálà rẹ̀ ó sì lè jẹ́ pé bàbá àyàwó àbí ìyá àyàwó wọ́n fẹ́ dọ́gbọ́n gbowó lọ́dọ̀ ọkọ ọmọ wọn ò rí gbà wọ́n wàá sọ fọmọ yín pé yarí fún dábẹ́rú ọmọ sọ fún wọn pé yà ń jẹun ọmọ sọ yìí pé ara ni o wọ́n wàá sọ pé dandan gbogbo ohun yòówù ó lè máa fún ọ iye yòówù ó lè máa nálé ọ lórí àwọn ọgbà kọkàn máa jókòó kalẹ̀ jáde kí wọn náà lọ wá sẹsẹ. ẹ̀rọ kan máa ń dalẹ̀ ọmọ arú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin kan ti ṣe ń sọ ó jáde ní University of Technology University yẹn ló ti wá kọ́ sí ọwọ́ kan ó wá ń sọ fún mi pé iṣẹ́ tó ń ṣe nínú ilé òun iṣẹ́ yìí pé òun débi wípé òun ọmọọṣẹ́ ìjọba tó ń lè ṣe tó ń lè rí owó tó ń rí ó nítorí pé òun produce nítorí bá sì produce ọkọ òun ló máa lọ bó ń ta ọkọ òun yìí sì jàmbó gbogbo òun ní máa ń kólé òun lọ ọmọbìnrin yìí sì ti ń bójú ṣáájú kó tó jáde yunifásitì inú ilé rẹ̀ iná lọ́wọ́ títí ń padúró owó tí ń ròyìn fún mi ọwọ́ ní bàbá òun wá sọ pé lálá gbọ̀ngàdá àyàfi kó wọn jáde kó wọn lọ wáṣẹ́ torí àwọn ọ̀ràn lọ sí yunifásitì kó lè bá a máa jókòó kálé bàbá ọlọ́run bò mí láṣìírí kí ni mò ń tún wá sówó yìí náà ní etí mò ń rí ìtìtó mi bàbá rẹ̀ sáni tí kò fẹ́ káwọn ò ṣépè fún ẹsẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ àdúrà ni torí bá Ànábì sallallahu alaihi wasallam fi hàn wá nù àdé tábà ṣépè fẹ́ nìkan ègbé ọ̀lọ́ba tí onítìwọn ọba lẹ́tọ̀ọ́ sí péwù èpéwù padà bọ̀ wá bá wọ́tọ̀ ọ̀sẹ̀ torí délé ọ̀dọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ òbí ní máa dalẹ̀ ọgọ́rùn wọ́n lè sọ pé ọkùnrin ọ̀dà bá ṣe lérò ẹlòmíì là ń fẹ́ kọ́ lọ fẹ́ báyìí kẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ nínú àṣà Haúsá àwọn fúnra ara wọn ó lè jẹ́ pé díjì ìlọmọ fi lọ lé ọkọ ó lè jẹ́ ọkùnrin mẹ́sàn-án ló wà lákòókò kan náà wọ́n á ní kẹ́ kálukọ́ lọ gbẹ́rù tó fẹ́ kún ìyàwó wa so ọmọ wa mú ọ̀kan nínú àwọn ẹrù yìí ètò ọba jọ lójújù ní òun ìní ó fi jẹ́ ìyàwó fún tọ́ba wa dán sẹ́mọ̀ pẹ́rù lórí tó fi lọ sílé ọkọ àwọn òbí ọmọbìnrin ọmọ wa lérò yìí pé tó bá délé ọkọ yìí ńkọ́ ó ti ṣe ra ẹrù tó pọ̀ tó yìí yóò máa ṣe dáadáa sáwọn yóò tún máa ṣe dáadáa síyàwó láì mọ̀ yìí pé bóyá ọkọ tiraka yáwó ló fi ra gbogbo ń tọ́ra so ìyá ìyàwó wa lè gba wájú kó sọ pé dandan àfi bí ọkọ yìí bá kọ ọmọ òun sílẹ̀ tí o bá sì kọ́ ọ́lẹ̀ lẹ́rọ̀ ìyá ìyàwó ṣetán láti ṣe ọmọ lọ sí court ibi kún tú igi yẹn torí pé ó ti bá arọ́ kọ mi níbi tí wọ́n bá ti ń já igi náà ní pé kọ́ ọmọ fọkànbalẹ̀ òun ti bá rí lágbájá a'udhu billah. bákan náà lọ́pọ̀lọpọ̀ gba àwọn fámìlì ìyàwó máa dalẹ̀ ọkọ márùn nígbà tí ẹ gbé mọ́tò ẹ sì wá sílé ọkọ máa yín ẹ wá ní kó ọmọ kó ẹrù ọmọ kó ọmọ kó nsọ́nù mọ́tò kí ló dé bàbá àní ọmọ mi ò gbọ́dọ̀ rẹ máa kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn tóbi kákọ̀ bẹ̀ bọ̀ sísọ náà lásọ wọn sá ní ọmọ àwọn ọ̀fẹ́ ọmọ sẹ́wọ̀n pé lọ́la ó lè jẹ́ pé bàbá mi ó tún wá máa fẹnu gbolẹ̀ pé ẹ dákun ẹ má bínú ẹ ságbá padà ẹ dákun ẹ má bínú ẹ má ọkọ ọmọ azọ pé náà lọ́tẹ̀ ikọ́ ó di lẹ́yìn ọdún mẹ́ta tí mo bá kọ́ ilé mi tuntun tí mo ń kọ́ tán so òun náà wà á tò pẹ̀lú àwọn ìyàwó mi tí mo bá fẹ́ la ilaha illallah
bọ́pọ̀lọpọ̀ bàbá ṣe máa balẹ̀ ọkọ máa jẹ́ nu ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ó lè jẹ́ pé ó ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ wọn á ní ẹ sì kú oríire tọkọ ọmọ yín tí ó dé o pẹ̀lú travel adé ta ló dé èèyàn kú lásán èèyàn játi èèyàn jalajala èèyàn rándanrandan ẹ rò pé kò ní gbọ́ ni àwọn ẹni tẹ́ ń bá yín sọ̀rọ̀ náà ni ọlọ́sọ ń gbé ọgbọ́n dáná rẹ sọ ó lè yàn játi ó lè yàn jalajala ó lè yàn rándanrandan sẹ́mi pété yìí bá gbọ́ ojú wo láti wọ́ ọmọ rẹ̀ sọ ọgbọ́n tí bàbá rẹ̀ sọ wá ń bì wá gbọ́ ṣé bàbá tiẹ̀ o ìwọ kan sọ ma ní ọ tọ́ládọ̀ bàbá ọmọ abú àtàrà bàbá burúkú ló ti máa ń jáde. ẹ wo ti bàbá ẹ wo wàhálà tí bàbá fàfọ́ máa ń bẹ̀ torí di eléyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn òbí a máa kó bọ́mọ wọn nígbà ìyá ìyàwó ó lè torí pé ọmọ ti rí èèyàn pàtàkì fẹ́ kó wá jẹ́ pé lé ọkọ ọmọ ní ọmọ wa gbé ìyá ọkọ ọba yín gbé mọ́ ìyá ìyàwó ní ọmọ wa bá yín gbé wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ torí pé ìyá ìyàwó yọ ọmọ kojúbọlé kótójúbọlé ẹran lé núrù yọ ọmọ ògbétọ yọmọ wò pé bọlọkọ rẹ tún wọ yìí ìpínlẹ̀ máa ń ṣe ń yàrá eléyìí ẹ̀yà ọkọ rẹ yìí ẹ̀yìn máa ń gbó tó wọlé ọkọ rẹ yìí òun èhún níbi sẹ́ni ìgbà máa jókòó léyìn kí lọ́kàn wọ ìyá alábòsí tó jókòó lé ọkọ tiẹ̀ so gbogbo orí eléyìí ìmà dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ yín bímọ ẹlẹ́wàá bá tọ́jú ọmọ oṣù kínní yóò padà oṣù kejì yóò lọ oṣù kẹrin ìyá gbé amọ̀túnfẹ́ fara mọ́ wọn díẹ̀ ni ẹ̀dàkùn yóò su ọkọ ọmọ àbí òní su yóò su wá lọ ṣẹlẹ̀ torí ẹ̀ àwọn sábàbí mi sí wa tó ṣe é pé kìí sọkọ kìí ṣe ìyàwó kìí ṣe fámìlì ìyàwó lọ́fà nínú rẹ̀ òun náà nílò ìta àti sọ yẹn láwùjọ àwọn ẹni tí ń bá yẹn sọ̀rọ̀ lọ lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn náà máa ń dá wàhálà lẹ̀ bóòlù ẹsẹ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kí lẹ̀ ń bá wọn sọ ó tiẹ̀ ti hàn láwọn ìlú kan nígbà àwọn obìnrin àwọn ló ń provo àwọn àfa àwọn ló ń provoke àwọn obìnrin láti yarí sọ́kọ wọn ẹ̀yin sì ti mọ̀ ẹ́ pé mélòó lẹ lè fẹ́ nú àwọn obìnrin tẹ́sí wa máa dalé ọkọ àwọn ọmọ ọlọ́mọ rú mélòó lẹ́yìn lè fẹ́ nínú àwọn obìnrin tẹ́sí máa bàjókòó wọn jẹ́ lọ́ọ̀dẹ̀ ọkọ wọn Islam ò fara mọ́ kéèyàn tẹ́ sábàbí aburú o tẹ́ ẹ bá ti lè túnlé ayé ṣe ẹ má dalé ayé rú o ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ń bá àwọn èèyàn sọ yín kò lè ṣe lọ́dọ̀ àwọn ìyàwó yín o ntí wò lè ṣe fún ìyàwó rẹ lọ́mọ sọ pé káwọn èèyàn máa ṣe fún ìyàwó wọn torí pé wọ́n ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ so nítorí délé ẹ má dalé olérú ẹ má da ọ̀dẹ ọlọ́ọ̀dẹ rú bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbésí ayé tó lé ìmọ̀ àdàrin ọkọ àti ìyàwó rò ọkọ rò pé jíjáde tó ń jáde òun rò ń jẹ mú wálé ni kò rò ń jẹ mú wálé ó rò yìí pé òun rò ó gbà kò rò ó gbà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí ń retí pé ó mọ̀ ó wá táwọn fi rí gàrí rà mọ́ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ máa ń fa wàhálà láwọn ẹni tí ń gbèlú tí nǹkan ti wọ́n dáadáa báyìí lẹ́kọ̀ọ́ báyìí bí ilé owó tẹ̀ ń san fúnlé tẹ̀ ń gbé tẹ́lẹ̀ náà tipátipá lẹ̀ ń fi rí san bàbá ńlé náà sì nítọ̀ níta bá nílà náání òun ti fowó kún wọlé 25% tún lékún sẹ́mi pé bí tẹ́yìn bá ti ń kanra pé mo ní tutù rówó ìyàwó náà tún ní pampasì ọmọ kí ni kò lọ sọ ara rẹ̀ o èwo náà fẹ́ kí n rò gan owó lé nìsín ó ti lékún ìwọ náà tún sọ pé kí ni so wàhálà máa ń sábà pọ̀ bẹ́ẹ̀ náà ni bí ìlú ti ṣe gbà náà là ń ṣe ilé tẹ̀ ń gbé fámìlì bíi mẹ́wàá ló ń gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí èsè ti yín láì máa gbégun ọjọ́júmọ́ ẹ rí i pé ẹnìkan lè máa bẹ́ nìkan jà kọ́ ẹ pé wọ́n mú tiyín náà mọ́rọ̀ ni wọ́n bá máa gbé ìyàwó rẹ ṣèṣì wọ́n lọ fẹ́ kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bá mi báyìí nítorí irú ilé tẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ wàhálà náà tún máa ṣẹlẹ̀ bákan náà ọkùnrin tó jẹ́ pé mutí bàbá onísìgá bàbá ńgbó bàbá onísẹ́pẹ̀ pẹlẹbẹ ló máa mú gbogbo gbà gbogbo ló àwọn eléyìí ẹ máa gbé ilé rẹ̀ ò lè tòrò ilé rẹ̀ ò lè tòrò ńgbà tó mutí yóò tán ó súlé sẹ́wọ̀n kí bíyàwó bá ti ń fọ́ sọ̀n ní ọ̀ma ṣépè mo kó mí èèyàn mo tún kó tẹ́rán
òkú míyàn mo tún mọ̀ àsìkò tí ń sọ bẹ́ẹ̀ yẹn ojú ọkọ ti là pété lẹ́ran náà gan-an rí ìwọ ni torí pé ìmí ọmọ ni ti yàn ìmí ìtọ́kọ ni kí ni tẹ́ran. akramakumullah àsìkò tó kọ́ mu tí yóò tẹ́kẹ̀rí ọ̀tọ̀ ara wọ́n á sọ pé ìyá alágbájá bàbá alágbájá mà ló ti ṣubú sínú gọ́tà yìí a'udhu billah ìyàwó wa lọ bẹ̀ wọ́n á fà á dìde ẹni gbogbooro kíní kan ara ni ó wo gbogbo ilé bàbá rẹ̀ o tún ṣe pé dáhùn kó wọn mọ tí ìyàwó bá kó fọtí fún nígbà tójú rẹ̀ wá là wọ́n á sọ pé ìyá alágbájá gbá ilé tí lánàá èmi ẹ̀wọ̀n kí látàrí ọtí ọmọ kí wọ́n gbò létí ní ìsìn náà ara rí látàrí ìmúkúmu ẹni tí mu tí ò lè rówó fowó ọbẹ̀ ẹlẹ̀ o ẹni tí mu gbóńkọ́ bákan náà torí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí máa dá nǹkan lẹ̀ àbí bàbá ti ń yálè gbóòní inú ìyàwó rẹ̀ sì fẹ́ dùn inú ìyàwó rẹ̀ ò lè dùn fẹ́yàwó ń jẹ́ ọ fẹ́yàwó èwo là ń yálè bákan náà tíyàwó bá jẹ́ pé àrùn kan bẹ lára rẹ̀ ọkọ kò lè fẹ́ràn rẹ̀ látàárọ̀ dalẹ́ bí kápá rẹ̀ yẹn ò ti ṣe tẹ́lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe bí àrùn jẹjẹrẹ kánsà kápé kánsà múyàwó lọ́yàn ó wá débi kí wọ́n gé ọ̀yàn rẹ̀ sẹ́mi ọkọ yún tí ìbá sẹni tí mánì rẹ̀ bá lágbára kódà kò ní fẹ́ rí ìyàwó ma torí ọmọ arántí pé kò sọ́mú láyà rẹ̀ ma sóun náà lọ́wọ́ àṣẹ bẹ́ẹ̀ ni àbádàn wò gẹ́gẹ́ bí ọkọ náà ni tó ti kó ti lẹ́sẹ̀ wọn alárùn ṣúgà ń dà láàmú wọn gẹ́sẹ̀ méjèèjì bí ìyàwó náà bá ronú débi pé aláìlẹ́sẹ̀ méjì mà lọ́kọ olúwa rẹ̀ òun náà ń kọ́ òun náà rí ọ tí máa ń rẹ́rìn yàn kíni ọ̀bọ́jọ́ yẹn ẹ̀rín kíní rín subhanallah so gbogbo oru eléyìí ń bẹ ọ̀nà wo la máa wá gbà láti yanjú eléyìí báyìí tó bá ṣe pé ìyàwó ńlọba ara rí fọ́kọ tí ò gbọ́rọ̀ ọ̀nà tó lọ́wọ́ bá ní ká gbà ọ̀lọ́ báyìí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ìkìlọ̀ èèyàn gbọ́dọ̀ lè ṣèkìlọ̀ fún ìyàwó rẹ̀ ìkìlọ̀ tá a sì ṣe fún ìyàwó nípa ṣèwádìí fún sọ fún nípa àpáyọ lọ kọ́rántí pé àjọ wàpọ̀ lásán tí ìbá ṣe gbọ́dọ̀ wọn bá ló gbà pé ká máa fẹ́ra wa lẹ́yìn wá gbà náà kò sí bí ọ̀gá kọ̀ méjì ṣe lè tukọ̀ lẹ́ẹ̀kan náà tọ́kọ̀ orí fò ẹnìkan náà ni ó yà máa wọkọ̀ táwọn kan máa tẹ̀lé lẹ́yìn. so nítorí di eléyìí báyìí ọ̀dọ̀ wọ wa ká lè kìlọ̀ fún ìyàwó wa ká lè fi mànà eléyìí jẹ́ nǹkan tó yẹ ká mójútó nípa àwọn ìyàwó wa ìgbà táwọn bá ń ṣe wáàzí yìí fún táwọn bá ń ṣe kìlọ̀ yìí fún kò bùkátà wípé ká máa fóun tó le ká máa fi bá sọ̀rọ̀ torí ṣe làwọn afẹ́ bá sọ̀rọ̀ kó lè bá gbọ́ kó lè bá gbà ahọ́ntọ́lẹ̀ ńlá fi bá sọ á sì máa bẹ lọ́n pé ìwọ Ọlọ́run jẹ́ kí ìyàwó mi ó gbọ́ ní kété tí mo bá ti bá sọ̀rọ̀ yìí tá a bá wá bá ìyàwó yìí sọ̀rọ̀ tíyàwó bá kọ̀ láti gbọ́ tíyàwó bá kọ̀ láti gbà. ṣé ẹ̀sìn Islam àwọn àgbésẹ̀ tó là kalẹ̀ fún wa pé a ó máa fi borí èdè òyédè àìgbọ́ra ẹni yé láàrin ọkọ àti ìyàwó nígbà tó bá ṣẹlẹ̀ àní tó bá jẹ́ pé obìnrin ló bá ran rí fún ọkọ rẹ̀ nínú ìgbésẹ̀ tẹ́sìn Islam sọ yìí pé kí ọkọ gbé òun náà ní alwa'u wal irshad ìsítí àti ìfinimànà ìlanilọ́yẹ̀ àti ìpàkíyèsí ẹni èèyàn kan ó lè máa ṣàṣìṣe ṣùgbọ́n kọ́lọ́mọ bó fẹ́ni kejì láǹfààní àti mọ̀ pé ń ṣàṣìṣe kó wá jẹ́ pé ẹni tí ń ṣàṣìṣe yẹn kò hàn sóhun ẹni tó hàn sí ó yẹ kó pàkíyèsí ẹni tí kò mọ̀ pé ń ṣàṣìṣe nígbà tí obìnrin tó bá ran arífọ́kọ rẹ̀ tí ò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu má ó yẹ kọ́kọ́ pàkíyèsí rẹ̀ lọ sí di wípé kó yíwà padà sí dáadáa nítorí pé lára yíwà padà sí dáadáa òun náà ni ìjókòó rọrùn wà fún obìnrin ní ìgbà tí obìnrin ó bá ṣetán láti yíwà padà sí dáadáa ó dájú wípé ó lè bá bẹ́ẹ̀ dẹni tí ò ní lọ́kọ má ó lè lọ́kọ mi o
ṣùgbọ́n yóò pàdánù ọkọ eléyìí báyìí. Kò sí yẹ kó ti ọkùnrin lẹ́nu láti ṣe ìsítí fún ìyàwó rẹ̀ pàkíyèsí rẹ̀ wípé kó pa ìwà burúkú tí ń wù tì, nítorí wípé lópin ìgbà tó bá jẹ́ pé ọkùnrin náà kìí ṣe kó ti wò náà láti pé kí ìyàwó òun ṣàṣìṣe kó òun lè bá kọ̀ sílẹ̀, yóò rọ ọkùnrin lọ́rùn láti sọ fún obìnrin pé ń ṣàṣìṣe. ìgbà tó bá kẹ́yìn náà lẹ́ ti ń bẹ lọ́rùn pé kó ṣìṣe ká ẹ lè bá kọ́ lẹ̀, ọ̀dájú gbádùn àyín lọ́gbà ọ̀ pátádùn àyín sì gbà ẹ̀yin ò ní fẹ́ sọ fún tí ó ṣe tí ó fi rí lọ ọkọ gbé. ẹ ṣàgbára láti ṣe àtúnṣe kẹ ẹ bá sọ tí sòdodo ọ̀rọ̀ pàtí ìsẹ̀yìn lẹ bẹ lọ́n pé kó ṣiṣẹ́. tóbìnrin yìí tó bá gbọ́ tó bá gbà tara rẹ̀ ló tún ṣe o, ṣùgbọ́n tó bá gbọ́ tí ò bá gbà òun lẹni tí ń fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀. èèyàn ó sì fi ahọ́n tó lẹ̀ èèyàn fi bá sọ̀rọ̀, wọ ìyàwó mi kí ni wọn náà rí sáwọn àwà tó ń hù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí a lè máa hurú rẹ̀ kó níjókòó àlàáfíà lọ́ọ̀dẹ ọkọ bí. wọn náà jẹ́ ká wo ìṣesí àwọn obìnrin sàhábà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe sáwọn ọkọ wọn, eléyìí tó mú kí àṣetán nìkan mọ́ra yìí jókòó sáàrin wọn. irú eléyìí náà ló yẹ kémi pẹ̀lú rẹ̀ náà kájọ máa lò, àbí òwú wọn náà ní pé kájọ máa gbé láì jẹ́ pá ní àwọ̀ kan, èdè òyédè kan, àìgbọ́ra ẹni yé kan. nítorí dájú náà ní ká rẹ́ kìí ṣe ká máa bára wa jà. kò síbò náà ti ṣe jẹ́ akúrí téèyàn bá sọ̀rọ̀ tọ́lẹ̀ báyìí tó náà ní fẹ́ pé kó náà gbọ́ kó náà sì gbà. tó bá wá ṣẹlẹ̀ ipa bá sọ́kọ̀ gbọ́ a sì bá sọ́kọ̀ gbà á gbé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí ti ṣe alhajru walhajru yakunu bilkalami wa bighayri alkalam. ìyanilódì lọ́kàn báyìí, ìyanilódì ó ní branch A òun náà ní ká yàn lódì nínú ọ̀rọ̀ ká má bàa sọ̀rọ̀ ma. branch kejì òun náà ní ká yàn lódì níbi gbogbo nǹkan yòókù. ìyanilódì nípa tọrọ kò gbọdọ̀ jújọ́ mẹ́ta lọ, kò gbọdọ̀ jújọ́ mẹ́ta lọ. ìjọ́ mẹ́ta péré ní ṣẹ̀ríà ẹ̀sìn Islam gbà fún ọ wípé kó o fi yan mùsùlùmí ọmọ ìyá rẹ lódì. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tí Imam Muslim gbé jáde, ó lànà bí Muhammad sallallahu alayhi wa sallam oni la yaxillu li muslimin an yahjura akhahu fawqa thalathi layalin. kò tọ́ sí mùsùlùmí o kó nya ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì o tayọ òru mẹ́ta. ọjọ́ mẹ́ta péré iná ní ṣẹ̀ríà fi sílẹ̀ fún wọn tó fi lè yàn lódì. tó bá ti wá yàn lódì fúnjọ́ mẹ́ta wàá tún padà sórí pọ́ǹba sọ̀rọ̀ wàá sálámà sí. tíjọ́ mẹ́ta eléyìí bá ti lọ kápéjọ kẹrin là láàrin ìjọ karùnún là láàrin orí pípọ̀ gbọ́rọ̀ ó tún lè padà sọ yíyan lódì níbi ọ̀rọ̀ dọ̀tún kó tún di kó tún bá sọ̀rọ̀ fúnjọ́ mẹ́ta míì. ó tún jẹ́ kọjọ́ mi ó tún là wọ́n láàrin, táwọn ọjọ́ mi bá tún là wọ́n láàrin wàá tún padà sí ìdìpọ̀ tún yàn lódì níbi ọ̀rọ̀. kó o sì rántí pé kìí ṣe pọ́ nǹkan yàn lódì nítorí pé o kórìíra rẹ o, kìí ṣe pọ́ yàn lódì nítorí pé ọ̀fẹ́ rí mi rẹ̀ látàn, ṣùgbọ́n ṣe ló ń yan lódì nítorí kó lè bá a ṣàtúnṣe tí ọ̀dà nínú wa rẹ̀ tó ti bá a sọ tí ó gbà tí ó gbọ́ tí ó gbà. torí ẹ̀ ló ṣe yan lódì níbi sísọ̀rọ̀. ó ń retí pé kó sọ̀rọ̀ ò ní sọ̀rọ̀, ó ń retí pé kí ó dá sọ̀rọ̀ ò ní dá sọ̀rọ̀, ó tiẹ̀ ní tasí rárá ni ò ní sújà. eléyìí jẹ́ báwọn. tọ́ ìyanilódì oríṣi kejì òun náà lè tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú wà. òun náà ni pé ká kọ̀yìn sí ká kọ̀yìn sí níbùsùn ibùsùn tó jẹ́ pé ẹ̀ńjọ́ ń sùn ẹ ti máa jọ ń kọjú síra yín ìwọ kọ̀yìn sí wàá kọ̀yìn sí. ìyanilódì níbùsùn yìí kò lè wáyé àfi kí wọn náà sùn orí bẹ́ẹ̀dì yìí, orí bẹ́ẹ̀dì tíyàwó rẹ̀ sùn ni wọn náà sùn. kése pé kọ́kọ́ bẹ́ẹ̀dì lẹ̀ á ń bọ̀sibọ́sí pé kọ́kọ́ yàrá lẹ̀ kámẹ́sẹ̀sẹ̀ tí sọ̀rọ̀ pé òní bá gbélé tọ́rẹ́ lómi ti máa ṣe nu yóò fi lélẹ̀ ni ó ní fi lélẹ̀ ó sì ní fi yàrá lẹ̀ ó sì ní fi mátírẹ́sì rẹ̀ lẹ̀. ṣùgbọ́n kí ló ṣe tẹ́lẹ̀ tẹ́ bá jẹ́ pé kò bá síjà láàrin ara yín bóyá ẹ máa sùn ẹ máa ń kọjú síra yín ni nísìnyí wà á kọ̀yìn sí. ó sì lè jẹ́ pé ìpàkọ́ náà lè máa kọ síra yín nísìnyí ìwọ ò ní sùn lọ́nà tó fi jẹ́ pé tó bá náwó ọwọ́ rẹ̀ ó tètè débi tó wà ń rọrùn
o lè sùn ní extreme edge, ibi tó ti jẹ́ pé tẹ̀ǹtẹ̀rẹ̀ ibùsùn ló sùn sí. tí bá ti ń súnmọ́ ọlọ́mọ sá ó ṣe lọ́nà tó fi ní rí bọ́ọ̀nì going wrong. tó bá lé ọ débi pọ́ jábọ́ wọ́n bọ̀ sódì kejì. so bẹ́ẹ̀ oná ọmọ ìpín kankan ti ṣẹlẹ̀ torí pé lópin ìgbà tóbìnrin bá jẹ́ pé àdámọ̀ rẹ̀ ò tí ì dàrú kọ́kọ́ ọmọ sùjà obìnrin ọkọjá kéèyàn máa lò wàláhì kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa dà lóhùn kí a tún débi tẹ́ ti sùn tẹ́lẹ̀ ọmọ pàlọ́ fún ọmọ sọ̀tàn fún kíni alọ́kọ̀ ìtàní gbogbo bó ti jẹ́ ẹ pàlọ́ fún mi fún tani so ọ̀nà ò rí pé nǹkan sí ọ lọ́bẹ̀rẹ̀ sí ni pé ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ kékeré yọ̀ ọ̀tán báyìí wàhálà yìí ti fẹ́ pọ̀ jù tó ń lọ eléyìí ọ̀jẹ̀bà àmọ́tọ́ bá lọ sùn ní pálọ̀ tó ń wá yàrá kò ní mọ tó ṣe yọ ọmọ pé pálọ̀ ló wọ ọsùn lónìí ní. gbàdán bá bí ọ léèrè pé kí ló dé tẹ sùn pa kí ló dé tọkọ rẹ sùn pálọ̀ tí wọ́n sùn yàrá wọ́n máa wo tẹlifíṣàn ní ibẹ̀ wọ́n máa sùn sí tí wọ́n bá ti jókòó sórí àga òórùn ó gbé wọn lọ. àsùnwọ̀n àtìyàwó ti ń jà tipẹ́ ọkọ wa ń yàn lódì ọkọ ń sùn pálọ̀ lórí àga bẹ́ẹ̀dì sí bẹ́ẹ̀lẹ̀ o wọ́n wá kàkàǹkó sórí àga títí ọkọ wa kú ọlọ́nkọ pé ọjọ́ kú ọkọ pé lórí pé wọ́n ń jà lórí àga tọkọ jókòó náà ló sùn lọ ní ojúmọ́ sẹ́yìn mọ̀ pé Yorùbá wọ́n máa tó ẹsẹ̀ tí ọ̀dà wọ́n bá bẹ̀rẹ̀ sí wádìí bó o lọ jẹ́ tọkọ rẹ fi sùn pálọ̀ tí wọ́n sùn yàrá bí ẹ ṣe máa ń sùn pálọ̀ nù torí wọ́n máa ń wo fíìmù fíìmù náà wọ́n wò àrí tẹlifíṣàn títàn lẹ̀ Ọlọ́run sì ṣe wọn ò múná lọ o ló ń jípa lóru ńgbà tó jípa tẹlifíṣàn lóru èyí ṣe tó jí wọlé ọ̀sàpadà hàn pé gbọ́nmi sí omi ò tó ń bẹ láàrin rẹ̀ àtọkọ rẹ̀ tó bá ṣe pé inú yàrá ní bá máa ń sùn yóò tètè hàn sóbìnrin torí pé obìnrin náà òun náà fẹ́ bọ̀ ọjà lọ títí torí pé obìnrin ò lókè mi lẹ́yìn sámà kò lẹ́lòmíì lẹ́yìn ìwọ ọkọ rẹ̀ so tó bá ti rí i pé n tó ń ṣe sóun ọ̀ ń bò ń wí ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa tètè calm down so eléyìí jẹba títí ìgbà wo wà ló lè kọ̀yìn sí o níbùsùn títí oṣù mẹ́rin ló fi lè máa yàn lódì lórí bẹ́ẹ̀dì tí wọ́n fọkàn tó ń gbọ́ mọ́ ọ̀rẹ́ kó lára kí ló ṣe èmi máa ní wọ́n ta ni èmi ìyàwó yín ni ọyọ sí ọ̀la títí tó ní ìmọ̀lá ìdá wọ́n ní kí ló dé tó fi jósù mẹ́rin wọ́n ní kò sí lápọ̀ọ́lẹ̀ nínú Al-Qur'an kò sí lápọ̀ọ́lẹ̀ nínú sunnah Nabi sallallahu alaihi wa sallam pé ká yan obìnrin lódì lórí ibùsùn fọ́sù mẹ́rin ṣùgbọ́n wọ́n fi wé al-ila òun náà ní kéèyàn búra ipò òun ní báyàwó òun lò má ọlọ́wọ́n bá lẹ́ni tó bá búra pé òun ní báyàwó òun lò bẹ́ẹ̀ má oṣù mẹ́rin péré ni nàgẹ́ lómi ní ìsìyàwó sẹ̀ látòní lọ òun tó bọ̀ sùn má oríṣi kanu àmọ́ tó ń gbà tó sọ́dọ̀ ní wallahi látòní lọ òun tó bọ̀ sùn má wallahi tó wí yẹn ńlọ́sọ̀ọ́ di kíni al-ila ẹ̀ tó bá fọlọ́n búra pé òun tó báyàwó òun lò pọ̀ má oṣù mẹ́rin ni ó fi dúró lẹ́yìn oṣù mẹ́rin inú kó padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ àbí kí igi ọba jẹ lọ́rọ̀ àwọn olùmọ̀kan àbí kádájọ́ ọba igi jẹ lọ́rọ̀ àwọn olùmọ̀mí. wọn á ní àyàn lódì fóṣù mẹ́rin agbé sórí al-ila pẹ̀lú ògbọ́n kóṣù mẹ́rin ó tó pé yóò ti gbọ́rọ̀. àtúwọ̀n àyàn lódì bẹ́ẹ̀ sẹ́mi pẹ́lúmi ọmọ ojú ni kì í sọmọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wò ó ti máa ń tẹ̀ ń wí ẹlòmíì ọmọ ọ̀rọ̀ níbẹ̀ bá ti sọ̀rọ̀ kò gbọ́rọ̀ ẹlòmíì kúmọ̀ kì í sọ ọmọ ọ̀rọ̀ mẹ́gbá ni bẹ́ẹ̀ bá ti nàngi kò ní gbọ́rọ̀ wọ́n yàn lódì kò gbọ́rọ̀ nítorí fún ní ìsìn ní lúlù ló kù tí ó jẹ ìsìláàmù sọ pé kẹ́ ẹ̀ ná o tí ó bá gbọ́rọ̀ ẹ̀yàn lódì ẹ̀ kìlọ̀ fún kò gbọ́ ẹ̀yàn lódì kò gbọ́ ọlọ́ni ẹ̀ nà wọ́n lúlù tẹ́ wàá lù wọ́n oríṣi méjì ni lulu kan wà wọ́n ń pè ní darbun mubarrah
ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní darbun ghayru mubarrah. lulu tí wọ́n pè ní mubarrah òun náà ni lulu tí máa jẹ́ kéèyàn dáyàn léegun kó dá léegun kó sélese ó lè débi kó dá lọ́wọ́ kó gé lọ́wọ́ dànù kódò lè débi kó pa kése léyìí lọ́lọ́run ní kó lu o ọlọ́run ní kó lu sélese o ọlọ́run ní kó lu bá tiẹ̀ jẹ́ ìyàwó rẹ ni after all ìyàwó rẹ ni o kése pé kó lu kí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ kó wá di kpọ́kọ́ mú fún ẹgbàá tó ná bàbá rẹ̀ ọkọ bá mú sílẹ̀ kẹ́ wọ́n fi ẹgbàá kọ́ sí rárá o ẹni pé kìí ṣe kankan lọ ra kòbókò tí wọ́n ń tà wọ́n kòbókò yóò ṣe yẹn léṣe o ẹnìkan á ní kòbókò ló lè ran àwọn obìnrin tiwa o wọ́n láwọn obìnrin àwọn sàhábà tí wọ́n bá ṣẹ̀ táwọn ọkọ wọn bá lù wọ́n tí wọ́n bá kìlọ̀ fún wọn tí wọ́n gbọ́ tí wọ́n yàn wọ́n lódì tí wọ́n gbà àwọn ọkọ wa mú aṣọ wọ́n kó aṣọ wọn jọ báyìí wọ́n á máa wá bi tí ẹran pọ̀ sí lára wọn wọ́n á fi nà pé máa gbọ́rọ̀ pé gbọ́rọ̀ wọ́n ní a sáwọn obìnrin náà ń já lẹ́wàá lùbà yóò máa wò pé you are just practicing how to beat me kì í ṣe kó o ti bẹ̀rẹ̀ sí lù mí àwọn tó jẹ́ pé kò bókú ọ̀ràn sẹ́ni àmọ́ akọ asọ́jọ́ lẹ́ẹ̀ máa fi nà pé kí ni ọ̀ ń gbin eruku nù lẹ́sẹ̀ mi so gbogbo obìnrin pẹ̀lú lúlù tó bá yẹ ẹlòmíì lóòótọ́ tó bá gbọ́n filẹ̀ pẹ̀lú ọkọ yóò lu ọkọ fáin sọ̀báyélé yẹn náà ní gbénú tí ò fi fẹ́ gbọ́rọ̀ so wàá wárú lúlù tí ó bá dọ́gba pẹ̀lú irú rẹ̀ àmọ́ tó ní sẹ́lẹ̀sì o àmọ́ yọ gbà ọwọ́ abitẹ́ran pọ̀ sí lára rẹ̀ so wọ́n á fún ní ẹgbàá yín bẹ́ẹ̀ so tó bá fún lẹ́gbàá yín bẹ́ẹ̀ ọ̀ nárí ẹ̀kan tálákọ̀ọ́kọ́ nù wàhálà yọ gbọ́rọ̀ mọ tẹ́ ọlọ́mọ tó jẹ́ ntẹ́rù ẹ̀ mà kó náà máa rántí njojúmọ́ so eléyìí jẹ́ báwọn tọ́ tába tún á lù tí ọba gbọ́rọ̀ ńkọ́ kò gbọ́rọ̀ kíláàsì á gbé ẹnìkan dìde nínú fámìlì ọkọ ẹnìkan nínú fámìlì ìyàwó kó ṣàtúnṣe láàrin wọn kí wọn làwọn lè ṣe àwọn eléyìí wọn gbọ́dọ̀ jọkùnrin wọn gbọ́dọ̀ jọbìnrin torobìnrin lè dá nǹkan rú tí ò ní mọ̀ ẹ máa lọ gbé ìyá kan dìde ẹyin ní ẹsẹ àtúnṣe ìyàwó ìyá tó yẹ pé ọmọ bàjẹ́ yóò lérò pé òun tó ọkùnrin tó gbọ́n tí èsè dìndìnrìn ọkùnrin tó dúró dọ́gba tí èsè alábòsí so àwọn láàmú wa ọ̀kan látọ̀dọ̀ ìyàwó ọ̀kan látọ̀dọ̀ ọkọ wọn jẹ́ fámìlì èkíní kejì wọn kí ni wọ́n wá sí àwọn èèyàn méjèèjì wọ́n lẹ́tọ̀ọ́ láti tún wọn ṣe kí wọ́n padà sọ́dọ̀ ara wọn tọ́lọ́mbà fún wọn ṣe ǹjẹ́ wọ́n wá lẹ́tọ̀ọ́ kí wọ́n yà wọ́n tí wọ́n bá rí i pé àtúnṣe ò lè ṣeé ṣe ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ apá kan nu wọn sọ pé wọ́n lè yà wọ́n àwọn kan sọ pé wọn ò lè yà wọ́n torí pé Ọlọ́run sọ pé in yurida islaha yuwaffiqillahu baynahuma ọ̀rọ̀ àtúnṣe lọ́lọ́run sọ pé àwọn alátúnṣe méjì yóò ṣe Ọlọ́run sọ pé wọ́n lè yà sọ̀sùnmọ́ àwọn olùmọ̀ sọ pé ńgbà tí wọ́n ti lágbára láti lè ṣàtúnṣe ẹ̀ kún lágbára láti lè yà ńgbà tí gbígbé ọba wọ̀ mà káyà mọ́nà kí kálukọ́ máa lọ lọ́rẹ̀ eléyìí la fara mọ́ yẹn ni pé táwọn alátúnṣe méjì ń bá rí i pé n tó lè mú àlàáfíà wá láàrin àwọn èèyàn méjèèjì ni pé kí wọ́n kọ́ra wọn lẹ̀ kí wọ́n yà wọ́n sọ pé àti yà yín ó sì tánù kí kálukọ́ máa lọ lọ́rẹ̀ eléyìí jẹ́ tó bá yẹ kóbìnrin ní ṣàìgbọ́rọ̀ ntọ́kọ̀ ó ṣe láti fi bá wí nù tó bá yẹ kọkùnrin ní ńkọ́ ọkùnrin lọ́ràn rí ìyàwó ti ṣàkíyèsí wípé ọkọ ọgbà tó má gbogbo bó ń ṣe ń gbìyànjú láti jẹ́ kí ọkọ gbà tóun òun kàn rùn sí ni obìnrin yìí gbọ́dọ̀ gbọ́n gan láti mọ kí lòun ṣe gan tí fi ń kórìíra òun gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ òun ń kórìíra òun ní ìsìn gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ òun rí tẹ́lẹ̀ yóò ṣagbára láti mọ kí lòun ṣe tọ́ba máa tó ń ṣe alihamudulilayi kó tún wá ṣe gbogbo ntọ́rọ̀ kó ń ṣe tí ń tún ṣe ọkàn tún kórìíra rẹ̀ náà ni ó yẹ kó náà ṣe wáàsí fọ́kọ ẹrántí pé torí tọ́lọ́n la ṣe fẹ́ra wa ẹ sì fijọ́ kan sọ rí pé ẹ fẹ́ mi ká ẹ lè bá fìyà jẹ mí
eléyìí tí ń ṣẹlẹ̀ ní ìsìn ìyá ni o ẹ̀ ń kórìíra mi ẹ̀ kà mí kún kankan má mo bá sọ̀rọ̀ ẹlẹ́nu mi rùn mo bá rìn ìmárìn ẹ dàpọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ mi ẹ fẹ́ mi pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ bá sì ní mi fẹ́ má ẹ tú mi lẹ̀ pẹ̀lú dáadáa wàásì fọkọ bá tí ọkọ bá kọ̀ tí ọba gbà kò burúkú ẹ ṣàtúnṣe náà lọ́lọ́run sọ pé wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'radan fala junaha alayhima an yusliha baynahuma sulhan was-sulhu khayr tóbìnrin kan bá ń bẹ̀rù wípé ọkọ wọn ràn rí mọ́ ń lọ́wọ́ yóò sì kọ̀yìn sóhun kò ní gbà tó má Ọlọ́run ní kò sábúrú nù kó ṣàtúnṣe o kó ṣàtúnṣe bóun ó ṣe ṣàtúnṣe nǹkan tó kàn ń ṣe fún ọ tó jẹ́ tọ́ rẹ lórí rẹ o lè sọ pé kọ́mọ̀ sí ma owó tẹ̀ ń nálé mi lórí ẹ mú kó mbẹ ẹ sáà mo ti kọ̀ mí lẹ̀ àbí òye aṣọ tẹ̀ máa rà fún mi ẹ má rà má ẹ sáà mo ti kọ̀ mí lẹ̀ ìtọ́jú tẹ̀ ń ṣe fún mi ti ń 900,000 lóṣooṣù ẹ dákun ẹ sọ di 10,000 ètò obìnrin ó ṣe tiẹ̀ yẹsẹ kókó obìnrin ọgọ kalẹ̀ ẹ̀tọ́ mi ní I know my right I know gini right yóò di left nígbà tó bá lò wọ́n fẹ́ ọmọ obìnrin ó tètè wá nǹkan tó ń wọ́n ṣe tọkọ náà fi ọgbẹ́ ok tá a bá wo ti ìnáwó tó dínkù fún mi yìí ó ti di 90,000 nínú owó tí mo ná lé lórí ok wọn náà máa bẹ́ẹ̀ lé mi kò sí wàhálà ìyàwó mi náà ni ẹ àwọn tó bá rẹ rí lọ́ọ́ kíní kan èèyàn ọ̀fẹ́ ọmọ wọn làwọn ọ̀fẹ́ ń lù ọlọ́ọ̀dárin tó bá dárin ta ní ọ̀bọ gbé ìyẹn ti bẹ̀rẹ̀ sí kórìíra rẹ wọ́n wọ́nà ọkùnrin burú o àwọn ọkùnrin burú o kọ́lọ́ ṣàánú wa o by the time tí obìnrin bá ń ṣàìn lójú rẹ my wife my wife my wife tó bá di gbóbìnrin yẹn bá rùn sí ọ ọba fẹ́ má àbí òye wa ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní máa sá fún un máa ń gbẹnu bọ̀ wá fi kíìsì ẹ̀kẹ́ rẹ ọmọ gbẹnu sọ pé kí ló dé kí ni òde ṣe bá ọmọ pé máa gbẹnu lé ọ lẹ́ẹ̀kẹ́tẹ́lẹ̀ torí pé tí ń kórìíra rẹ ẹni tóbìnrin náà máa sọ ń gbà náà pé tó náà bá ti fura kókó síbẹ̀ ẹ dákun ẹ bá bí wọn àmọ́ tí mo ṣe fún wọn o bí wọn bá rùn sí wọn ni kí wọ́n sọ o bí wọn bá sì fẹ́ mi má torí ó ti ẹ̀ ti sún èmi irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ nù nítorí kóbìnrin yìí ó ṣe ni pé ẹ dákun part of your responsibilities on me mo lift ẹ kí n lè bá a ṣẹ́kù kódà o lè sọ fún yín pé gbàtọ́ pé àwọn mẹ́rin lẹ́ni ọjọ́ tèmi tẹ́ ẹ fi máa wádọ̀ mi mo bùn ìyàwó yín lágbájá ẹ fi mí lẹ̀ ń dánfò kí n sátì ẹ̀ màmá máa bẹ́ẹ̀ lé ó bomi láṣìírí àbí ó bomi láṣìírí kí ẹ̀ wá di gbọ́ ọ wá ń kiri títì kápẹ́ kọ̀mọ̀ sí ilé ọkọ mà ní màá ń wọkọ̀ mí ni àdánwò nírọ̀lẹ́ ọjọ́ tó èrò eléyìí iná ní Sauda bintu Zam'a ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sí Saudatu ó ti dàgbà ó sì tún sanra ó ti dàgbà ó tún sanra kí ẹ máa kíyè sára ẹ̀yin obìnrin tètè kẹ́kọ̀ọ́ máa jẹun ẹ máa jẹun pé mo fẹ́ tóbi ọkọ mi obìnrin tó tóbi nífẹ̀ẹ́ obìnrin tó títí ìjọ wo tọ́ ọ bá tóbi náà sọ̀rọ̀ pé tọ́ ọ bá ti ń dàgbà ọkọ ọmọ ẹgbẹ́ masha Allah ó wù mí tó bá ti wá ń dàgbà ọmọ lóòzù àwọn gírèdì rẹ díẹ̀ pé kí ni àló ti tóbi jù ó náà ló sì gbọ́n fẹ́ ọkùnrin burú wọn lọ fẹ́ tó tóbi wọn náà ló tún máa sọ pé kí ni ó ti tóbi jù ọkùnrin lè mọ́bì ìṣiṣẹ́ sẹ́yìn pé ńgbà tó yí pé ọ̀hún ẹni tó tóbi ó lè máa lọ jẹjẹkújẹ kó máa lo oògùn kóògùn ọkọ òun fóbìnrin tó tóbi ọkọ òun fóbìnrin tó tóbi ọwọ́ àtóbi ngbọ bá tún yá yóò tún o ti tóbi jù yóò tún máa wókun òun fẹ́ lose weight òun fẹ́ pé o tiẹ̀ wù mí má mushkila wàláhi torí ẹ Sauda ó ti dàgbà ó sì tún tóbi ọwọ́ afura rí i pé anabi sallallahu alayhi wa sallam kò fi bẹ́ẹ̀ gbà tó mọ́ Sauda wa sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ọjọ́ tèmi jẹ́ máa wá dọ̀ mi mo gun Aisha báyìí anabi sallallahu alaihi wasallam gbà ní Sauda fi ṣẹ́kù yàwó anabi tá anabi fi kú ẹ dákun kọ́mọ bẹ́ẹ̀ yàwó anabi
tí ò péjú kó di pé èmi ọgbẹ́tọ́ mi ẹnì kò lè yàn mí jẹ́ oníjọ́ kan nú ìyàwó ànábì ma ẹ sì mọ̀ pé ìyàwó ànábì láyé ìyàwó ànábì nù àlùjánnà ìyàwó ànábì kuma ummul mu'minin ìyá fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ẹ́dẹ́ bá ti torí gbogbo ọlá ńlá yìí tó dìbò tí ọjọ́ rẹ̀ sí òtò òkùnkùn tó bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin náà tó bá ti rí pọ́pọ́ rẹ̀ kọ̀ gba tiẹ̀ má kò sí kíní tí ó fi lé ọ̀dà nù ó gbé tọ̀ pé bí ọba wọ̀ ọjọ́ tèmi ẹ̀ tó rí tó fẹ́ràn jù nù ìyàwó rẹ̀ ó gbé mo tó gùn pé má lọ sí ọjọ́ méjì lọ́dọ̀ tiẹ̀ kálukó sinmi eléyìí báyìí tó bá jẹ́ pé ní ọba mú ọsẹ́ kù kò sí ní tó burú mbẹ́ tó bá jẹ́ pọ́pọ́ méjèèjì lọ́rùn rí ńkọ́ tani ó ṣe wáàzì fún tani ó ṣe wáàzì fún tani wọ́n ní tá a ṣe ní gbé a gbé wọn lọ sọ́dọ̀ adájọ́ aládájọ́ Islam ẹ̀yin olùmọ̀ Islam láwùjọ ẹ̀yin lẹ́sìn wáàzì fáwọn méjèèjì sẹ́ẹ̀rí ẹjẹ́ kó rí yín ó pé o Islam tó ní kẹ́ fẹ́ra yín kò ní kẹ́ fẹ́ra yín fún wàhálà o kálukó sojú sí rẹ̀ kẹ́sì máa gbégbé àlàáfíà wọn wá ní tí wọ́n tá a bá ṣe wáàzì fún wọn tí wọ́n bá gbọ́ ńkọ́ kí látún ṣe fún wọn àwọn màlìkí àwọn ní ká nà wọn lẹ́gbàá mọ̀nà wọn ní ká nọkọ àtìyàwó so màlìkí ànìkan lọ sọ eléyìí àwọn olùmọ̀ yóò pọ̀ sọ àmọ́ alu bàbá àti màmá so àwọn tí wọ́n gbé tá a bá bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ lólu lọ ẹ̀ kọ́rọ̀ wọn. tọ́ ẹlẹ́kẹta wọn ní tí a bá tún lù wọn tí wọ́n bá gbọ́rọ̀ á gbé wọn kó ládùúgbò tí wọ́n ń gbé wá sádùúgbò àwọn èèyàn rẹ̀ torí tẹ́ ẹ bá ń gbàdúgbò àwọn ọ̀daràn èèyàn náà máa yọ ọ̀daràn ni ẹ gbé wọn sádùúgbò àwọn èèyàn jẹ́jẹ́ àwọn èèyàn dáadáa ẹ̀rí pa wọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́sì wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní wúrú wa wọn. ọ̀nà mélòó wa ni Islam mú wa pé ìtúká fi lè ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àkọ́kọ́ Islam ò fẹ́ o Islam ò fẹ́ kẹ́ ẹ túká o iná ló fi ṣe gbogbo àwọn ìlànà tá a wí yìí ṣùgbọ́n tó bá wá di túláàsì igbá fi kẹ́ ẹ túká torí pé tẹ́ bá ní dandan wọ́n sáfẹ́ ra wọn náà ni ẹnìkan lè jẹ́ sábàbí ikú ẹnìkejì tẹ́ bá ní dandan wọ́n sàjọ máa wà ní ẹnìkan lè pa ẹnìkejì bọ́mọ èèyàn ṣe wà nù gbà tí n bá ti fẹ́ ọmọ kò sí túláàsì àwọn ọ̀nà tá a lè gbà túká òun náà ní ká adájọ́ tú wọn ká o adájọ́ lágbára láti tú wọn ká adájọ́ Islam kìí ṣe baálẹ̀ kìí sì ṣe man-made law court sọ́wọ́n pé tó máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa lónìí ni pé àsìkò tóbìnrin rí pé òun ọ̀fẹ́ fẹ́ ọmọ yóò wá gbé ọ lọ sí customary court whereas we are Muslim kìí ṣe customary court ni wọ́n ti conduct a marriage customary court kan lágbára láti tú marriage Islam ká wọn ò bí dá tẹ́ ẹ bá lọ gbàwé wá ń bẹ̀ bíi label búrẹ́dì lásán ni pé mo ti jáwèé fún wàhálà ń tanra rẹ jẹ ni kìí ṣe bẹ́ẹ̀ wọ́n ti so wọn ò lè já ń bẹ̀ kákọ́kọ́ mẹlẹ́yìn bá wọn gbogbo yìgì tí Islam bá so kò sí kóòtù tó lè já àyàfi kóòtù Islam torí rẹ̀ tí obìnrin bá lọ jáwèé fọ́kọ irọ́ lọ já o ò rí nǹkan kan já ìyàwó rẹ̀ náà ní ọ́ àwọn tó bá ké kóòtù Islam ni ò lè já kóòtù Islam lè já àwọn á ní kóòtù Islam ṣùgbọ́n aníjókòó ṣẹ̀ríyà eléyìí tí ń wáyé alhamdulilayi láwọn àlùkò kan nílẹ̀ Yorùbá yìí torí kí n tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni pé wọn ò gbà pé mùsùlùmí wà nù Yorùbá bóyìnbó ṣe fi Nàìjíríà lẹ̀ iná lọ́wọ́ àdóni